Ẹ kú ojúmọ́ o, ẹ dẹ̀ kú dédé àsìkò yìí bàbá wa. Bí mo ṣe ń fi àwọn àwòrán yìí hàn, mo wá gbọ́ tí ẹ̀ ń sọ ọ̀rọ̀ kan pẹ̀lú ìtàn kan. Òun ni mo fi fẹ́ kẹ́ ṣàlàyé ẹ̀ kó yé àwa ọ̀dọ́ dáadáa, káwa ọ̀dọ́ dẹ̀ lè mọ̀. Òun ni. Kí ni orúkọ yín sà? Èmi ni Ambassador Tọ́mọrí. Ambassador Tọ́mọrí. Moshood. Tọ́mọrí Moshood. Ẹ ṣe Ọmọlé Láàmọ́. Ọmọlé Láàmọ́. Bẹ́ẹ̀ni. Ọmọlé Láàmọ́ nílùú Ìbàdàn. Ní Ìbàdàn bẹ̀rẹ̀. Ní bẹ̀rẹ̀, ok, ẹ ṣeun gan sà. Ohun tẹ́ ẹ sọ yẹn ni mo fẹ́ kí tẹ́ fẹ́ láyé wa yẹn ni mo fẹ́ kẹ́ láyé wa nínú àwọn àwòrán tí a fi síbi tèmi ń yà lọ. Nígbà tí ẹgbẹ́ ẹ̀fún ṣe tán síbẹ̀ yẹn, mo ní Ìyálode Lanlatu Giwa ń kọ́. Ó nìkan lóbìnrin tó sign peace agreement nílẹ̀ Yorùbá. So nínú àyájọ́ tá a la wá ṣe èyí tó jẹ́ ti kejì yẹn. Then àwọn òyìnbó ńgbà tí wọ́n dẹ̀ dé ayé rẹ̀ ní rélùwé wọ Ìbàdàn. Ayé Lanlatu Asabi Giwa yẹn. Ok. Òun lọ wọ Ìbàdàn. Ok. Òun ló ńgbà tí òun ló dẹ̀ jẹ́ kí wọ́n fún àwọn ìyálóde Ìbàdàn ní respect àti ìyálóde Ẹ̀gbá ní wọ́n fi ka obìnrin sí. Tó bàbá wa ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o. So tó bá ti wá dìgbà míì tá a bá fẹ́ gbé irú nǹkan báyìí, ohun tẹ́ ẹ fi ń là wá lọ́yẹ̀ òun ni wípé kárí wípé Ìyálode Lanlatu Giwa ó wà lórí àwòrán ara àwọn akọni ilẹ̀ Yorùbá nìyẹn. Ó dáa sà, ó dáa sà. So a ti lo àkókò yìí, a ti note ẹ̀ down. So ṣùgbọ́n ṣá níbi àwọn ohun tá a wá ṣe lónìí náà, inú wa ó dùn kó já sí wípé ẹ láǹfààní láti ti fi ran àwọn alákòójọ wa lọ́wọ́ kó fi wà bẹ́ẹ̀. Àwọn kinní yìí tẹ́ ẹ ṣe yìí ó dáa kó wà ní compendium kí wọ́n lè kọ short note ní orí ìkọ̀ọ̀kan kọ́ mọ̀mọ́ báyìí ní display. So ti ẹni kọ́ wà níbi booklet form kí wọ́n dẹ̀ kọ short note ní tí kálukú gbé ṣe. So ti yín ní ìsìn. Ó yé wa sà, ó yé wa sà. So kò ní di long story. So ti yín ní ìsìn. Ẹ ṣe àdúpẹ́ o. Orúkọ tèmi ni Ọmọọba Lawal Oníkẹ̀kẹ́ Adéwálé Òrìṣàwálé, alákòóso Yorùbá Lágbà Culture Initiative, ẹgbẹ́ tó ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá ga. Àṣẹ o bàbá mi, ire kàbìtì fún wa o, a dúpẹ́ fún yín sà.